ọmọlúwàbí ọmọlúwàbí lórúkọ májẹ̀mú tó yẹ ká máa jẹ́. Mo ti ràròjinlẹ̀ lórí orúkọ Yorùbá tí gbogbo wa gbé lérí. Etí ni ẹ fi balẹ̀ dẹ́dẹ́ kálàyé ọ̀rọ̀ òun ó lè yé wa yékéyéké. Mo ti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó máa yẹ lórí. Ọ̀yá ẹ wá gbọ́n tí mo bá bọ̀ lórí ìtọpinpin orúkọ wa. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ni mo fẹ́ kọ lẹ́tà orin ewì ránṣẹ́ sí. Ọ̀yá ẹ jẹ́ ká tún tó wà níbẹ̀rẹ̀ ìtàn wa. Igi lango orin ni mo gbé dé ẹ wá gbọ́ titun. Ìjìnlẹ̀ ewì tí mo gbé yọ sínú ẹ̀mí tó tún farahàn nínú ìtàn. Mo rìnrìn àjò ẹ̀mí mo gbé ìtàn Yorùbá lọ síwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó síyọ lórí ìtàn Yorùbá lọ́dálé. Àwọn àléébù ọ̀rọ̀ kan ti wà lọ́jọ́ tó ti pẹ́ t'Olúwa fẹ́ ká mú kúrò nínú ìtàn wa. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó súyọ tẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn kọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe tòṣèlú rárá ká jẹ́ kó yé wa bẹ́ẹ̀ la ò fi sáátá ẹnikẹ́ni. Àmọ́ bàbá wa di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó ta bá kó wá. Kíkó wá tọ́jú ilé ẹ̀ ló tọ́, kíkó wá ó sì padà di tuntun níwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ rèé ó lè múni lákọ̀ òtútù. Ìbéèrè kan ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká bira wa lórí ọ̀rọ̀ Yorùbá. Kí ni wọ́n ń pè ní Yorùbá? Kí ni ìtumọ̀ Yorùbá? Níbo ló ti jẹyọ nínú èdè wa? Níbo la ti wá? Níbo la ń rè? Wọ́n nílé làwọn ká tó sọmọ lórúkọ. Kí ló ń tó ṣẹlẹ̀ ká tó sọ wá ní Yorùbá? Ìbéèrè yìí ni mo béèrè káàkiri lọ́wọ́ ọmọdé lọ́wọ́ omidan. Kálukú ní mírí tí ń minú tí wọn ò rí nǹkan pàtó wí níbi tórúkọ Yorùbá ti kalẹ̀ nínú ìtàn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn wípé kí ni wọ́n ń pè ní Ìbàdàn, yóò ṣàlàyé ní kíkún pé Ẹ̀bá Ọ̀dàn ni bàbá wọn gbé sinmi. Ẹ̀bá Ọ̀dàn ló dẹ̀bàdàn níjọ́sí kó tó wá dìlú Ìbàdàn. Ilẹ̀ ní Ọ̀yọ́ ni wọ́n mú tẹ̀lú Ọ̀yọ́ dó. Ilẹ̀ tí ń fẹ̀ lẹ́yìn ìkún omi tó lọ. Ìní jẹ́ Ifẹ̀ Òye Lágbò nílé bàbá wa Olúbùṣe Ọ̀ọ̀ni. Abẹ́òkúta ó ti ṣàlàyé ìtàn tó tẹ̀lú Ẹ̀gbádó. Abẹ́òkúta ni wọ́n ṣá sí lọ́jọ́ tó ju ogun gbóná janjan. Òkúta lolúwa mi ti ṣàbòbò wọn. Tó fi dá wọn lọ̀tẹ̀ lẹ́kùn àgbéré, tó fi dá wọn lẹ́kùn àfojúdi. Ìní jẹ́ Olúmọ níbi tí Olúwa ti fi mọ fún àwọn ọ̀tá. Ìtàn àwọn Ẹ̀gbá ni mo kà débẹ̀. Ǹjẹ́ kí làwọn ènìyàn ṣe fẹ́ ní ìtẹ̀síwájú bí wọn ò bá ní ìdánilójú kan pàtó lórí ọ̀rọ̀ àwọn? Ẹwọ́dẹ tó ṣajá rẹ̀ lájú. Ẹ̀yin ọ̀mọ̀ wípé orúkọ tó ṣajá ni wọ́n máa fi darí àyàn máa já lọ́jọ́kọ́jọ́. Èyí ló mú mi rántí òwe wa kan tó sọ wípé ibi tó bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ní darí ìtẹ́ sí, ibi tó bá wo lówó ẹni ní darí ẹni lọ. Ìgbà tá a bá fẹ́ pajá ńlá ṣajá lórúkọ búburú. Kọ́kọ́rọ́ lórúkọ tá a bá sọ ni. Ẹni tó bá sọ ni lórúkọ ó lè darí ẹni síbikíbi tó bá fẹ́ bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. Pàtàkì tí ń bẹ nínú orúkọ ló mú mi ṣètò pínpín lórí. Tó ìhà bẹ̀yẹn kọ́ là ń lọ lénìí. Bẹ́ẹ̀rin bá jí nínú igbó, akọ́kọ́ fìbà fẹ́ni tó nígbó. Bọ́ni wàràkà bá jí lálẹ́ odò, àfìbà fẹ́ni tó nísàlẹ̀ omi. Ẹyẹ ń ké nígbó, idì ń ké nígbó. Àtẹyẹ àṣá àtàwòdì òkè. Òdìdẹrẹ́ ń ké, ẹyẹ àdán soríkodò sáàlà oko, àwòkọ pẹ̀lú ń sọ̀rọ̀ ìjìnlẹ̀. Gbogbo ẹ̀dá inú omi, àtafẹ́fẹ́ tí ń fẹ́ lẹ́lẹ́ nínú afẹ́fẹ́, àtòrùn àtòṣùpá, àtàwọn ìràwọ̀ ṣàṣà lẹ́yìn oṣù. Gbogbo wọn ni wọ́n júbà fọ́lọ́run. Balẹ̀lẹ̀ balẹ̀, gbogbo igi igbó àtúpalọ́lọ́ palọ́lọ́, gbogbo igi igbó adákẹ́ mini níwájú Olúwa. Gbogbo erékùṣù àsìfìbà fọ́ba tí ń jẹ́ Jèhófà. Bójúmọ́ bá mọ́ bólódùmarè bá tún mí sáyé. Tigbó tijù àmì tìtì. Ọba tí bẹni wò ní ìdájí tí gbogbo ayé fi rí ojú mọ́mọ́. Ọba tó mọ wíwá wa ló mà ti lọ wa. Yíyọ ọjọ́ wíwọ̀ oòrùn àtòṣùpá. Lọ́wọ́ rẹ̀ ló wà lọ́jọ́kọ́jọ́. Bónífá bá ń dífá wọ́n kàn ń dífá lórí asán ni. Bọ́lọ́pẹ̀lẹ̀ bá ń dọ̀pẹ̀lẹ̀. Mo ní lórí asán náà ló kú dálé. Ọlọ́run ọba nìkan ló mọ tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la. Òun lọ gbágbá tí gbani mú tẹ̀mítẹ̀mí. Mo ṣe kábíyèsí Èdùmàrè. Ṣògbólò yìí náà ni mo fi ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Bí ẹ bá rí àkọlé yẹn, torí mi ò fẹ́ pẹ́ púpọ̀. Tá bá rá àǹfààní ẹni tó lè wọlé, wọ́n lè dá sí, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ àwọn kókó ọ̀rọ̀ tí mo fẹ́ mú jáde nínú tí mo fẹ́ sọ. Mo pè ní ọ̀rọ̀ ìṣítí fún gbogbo ọmọ Odùduwà pátápó. Ọ̀rọ̀ ìṣítí. Kí ni ọ̀rọ̀ ìṣítí náà? Ni pé níbo là ń lọ, níbo là ń rè lórí ọ̀rọ̀ insecurity, lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ káàkiri gbogbo ilẹ̀ wa. Níbo là ń lọ? Kí ni ètò tá a nílẹ̀? Ṣùgbọ́n
a máa ń pàṣàmọ̀ kan ẹni tó wà lórí láàyè yẹn mímí yín ó ń wọ bí gidi gan mo fẹ́ kí ẹ mute ara yín so ẹ ra mute ara yín so that ẹ lè gbọ́ wa dáadáa àwa náà lè gbọ́ yín nígbà tí ẹ bá máa dá sí i. A máa ń pàṣàmọ̀ kan ìgbàkigbà tá a bá pàṣàmọ̀ yìí ó máa ń dùn èmi lọ́kàn. Àwọn ogun òbórí wa nílẹ̀ Yorùbá rí kí ló dé gbà tí wọ́n wá nígbà aṣẹ́gun wọn ní odò ọ̀tìn aṣegbá aṣàwo ṣùgbọ́n àwa rò pa ti ṣẹ́gun wọn ṣùgbọ́n àwọn ò gbà pa ṣẹ́gun àwọn. Àwa rò pa ti ṣẹ́gun wọn ṣùgbọ́n àwọn ò gbà pa ti ṣẹ́gun àwọn. Àwọn ọ̀wá dúró láti gbà yẹn ṣùgbọ́n ibi táwa ṣẹ́gun wọn sí yẹn tá a lé wọn lọ sí yẹn ibẹ̀ la fìtì sí àtúnbẹ̀rẹ̀ àníyàn ti wá lọ. Ṣùgbọ́n àwọn ò dúró láti gbà yẹn. Wọ́n ò dúró wọ́n wá wò wípé tí wọ́n bá ní kàn wá bá wa gírì àtúnṣẹ́gun àwọn náà ni. Wọ́n wá múṣẹ́ wọn bọ̀ wọ́n múṣẹ́ wọn bọ̀ láti ọ̀nà tó ti jìn tá a fura sí tá a sọ wípé ogun òbó ṣùgbọ́n tí mo fẹ́ ká wá rò ká gbéyẹ̀wò ni pé àkókò táwa ń sọ yìí à ń sọ̀rọ̀ 18th century ní ìgbà tó jẹ́ wípé ètò ìṣèjọba àwa ara wa ń gbà yẹn kò ń ṣe bó ṣe rí leléyìí. Ètò ìṣèjọba ń gbà yẹn Yorùbá ní autonomy a ní agbára láti dáàbò bo ara wa a ní agbára láti dìde sí ọ̀tá wípé ẹ kó bẹ̀rùn. Ṣùgbọ́n ètò ìṣèjọba àsìn àwọn wá ní sùúrù kíjọba kí àwọn fi dín agbára wa kù. Ẹ rí i pé a kàn mísìn ni ó dẹ̀ ń ká wa lára bó ní ẹ ṣe máa pa wá báyìí a sì lè sọ̀rọ̀. Gbogbo àwọn tó jẹ́ àgbààgbà àwọn lókọ wọn ò lè sọ̀rọ̀. Kí ló dé? Torí pé ètò ìjọba tá a wà ń sìn ó yàtọ̀ sí 18th century nígbà tí àwọn bàbá wa kọ́ńkà wọn gbà yẹn nígbà tí àwọn bàbá wa ṣẹ́gun wọn gbà yẹn. Ètò ìṣèjọba yẹn yàtọ̀ ní ìsìn. Ètò ìṣèjọba one nation yìí indivisible yìí pé our unity not negotiable yìí sìn ó fẹ́ fọ wọn. Ẹ má jẹ́ àtànra wa ó fẹ́ fọ wọn jù wá lọ. Ìyẹn ni àwọn wá ń wò wípé àwọn dẹ̀ ní àfojúsùn táwọn ní àwa ò fọkàn sí pé àwọn ará bíi ní àfojúsùn tiwọn náà ni wípé àwọn fẹ́ sọ gbogbo ilẹ̀ Nàìjíríà di tiwọn nìkan ṣoṣo tó jẹ́ pé àwọn ni ó mọ control rẹ̀. Ẹni tí ó bá ti fẹ́ ṣe tí ò bá ti wọn mú wọn mú kúrò ní. Wọ́n fẹ́ sọ gbogbo ọmọ onílẹ̀ di ẹrú. Àwọn ti ní àfojúsùn wọ́n wá ara ń gbà bọ̀ títí tí wọ́n fi wọlé sí inú òṣèlú. Ọ̀nà méjì ni wọ́n fẹ́ gbà wọlé, ọ̀nà òṣèlú àti ọ̀nà ẹ̀sìn. Ọ̀nà méjì ni wọ́n fẹ́ gbà wọlé. Wọ́n ní ọ̀dẹ̀ ń lò wò yí pé ọ̀nà tí àwọn fi lè wíkìnì agbára wa lélẹ́yìí táwọn lè fi dín agbára wa kù. Ẹ rí i pé gbogbo alágbára dà níbo lẹ́nì kọ̀ọ̀kan wà. Àwọn ti lo ìlànà òṣèlú ìdí ẹ̀ nìyẹn. Ọpẹ́ tiẹ̀ ní ńgbà ààrẹ àná ńgbà tí wọ́n bá mú àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n kó lọ sọ́dọ̀ àwọn agbófinró gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àlẹ́jẹ́lé o pé wọ́n gba ìpè láti òkè wá wọ́n á dẹ̀ fi wọ́n lẹ̀. Àwọn tí wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí àwọn agbófinró ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti ṣe tí wọ́n tún wá mú wọn tọ̀ wọ́n wá àwọn ìyẹn ni ó wà tó jìyà. Àwọn tí wọ́n ń gbé ọ̀pá wá yìí ọ̀pá jágàmù yìí wọ́n ò ní kí wọ́n mọ gbọ́pá wọn lọ. Ó dẹ̀ sí ṣẹlẹ̀ títí dì sí ó ń ṣẹlẹ̀ títí dì sí nítorí ìdí èyí wọ́n ní àfojúsùn wọ́n ní àfojúsùn pé ibi táwọn ń lọ leléyìí. Ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ètò tí ẹni tó bá fẹ́ ṣèjọba tó bá ti gbé wá tí ó bá ti bá tiwọn lọ bí àpẹẹrẹ ẹni tó bá dé sí tó lóun fẹ́ ṣe restructuring wọn àìrí pé àwọn ará àríwá àwọn nìkan
ní aláwọ̀ ọ̀fẹ́ afẹ́ state police aláwọ̀ ọ̀fẹ́ wọ́n wá ń kéde fún àwọn ènìyàn wọn wípé ẹ má gbà o ẹ má tiẹ̀ gbà bẹ́ẹ̀ bá tiẹ̀ ní ká pé ẹ má gbà yẹn ni pé tí wọ́n mọ̀ wípé tá a bá pín ó ti ba àfojúsùn wọn ó ti bàjẹ́ nìyẹn ó ti bàjẹ́ nìyẹn á ní agbára láti rọra wa lágbára á ní agbára láti protect territory wa. àwọn wá ń campaign fún gbogbo àwọn èèyàn ẹ má gbà torí pé àwọn ti wò pé àwọn ti ń ṣẹ́gun lọ gbogbo ilẹ̀ wa ká má tanra wa jẹ ìyẹn ti yí ká sìn kí ni wọ́n fi yí ká torí one nation ọmọ indisi àwọn tí wọ́n sọ wípé indivisible yìí ní ìsìn àwọn dẹ̀ wọn ò dẹ̀ dáwọ́ iṣẹ́ ibi ìdúró ẹ wo gbogbo àkókò agbègbè Kwara wọ́n ti fẹ́ pa gbọ́ àwọn èèyàn tán ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ l'Ondo gbogbo inú gbó wa wọ́n ti yí káàkiri ó tó ná ṣé a máa fọ lẹ́rán ni ṣé a máa wò ni ṣé a máa wò báyìí náà ni kí la dẹ̀ ń rò ọ̀rọ̀ òṣèlú ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wà nílùú yìí ẹ̀yin tó jẹ́ tiwa àwọn olóṣèlú tí wọ́n mọ ibi tí wọ́n ń lọ wọ́n ń pe àwọn ènìyàn wọ́n dẹ̀ ń sọ báyìí ni wọ́n ń ṣe báyìí ọ̀nà táwọn fẹ́ dojúkọ lélẹ́yìí ẹ̀yin tẹ́ ẹ já gbàgbà àtàwọn olóṣèlú wa o àtẹ̀yin tẹ́ ẹ já gbàgbà o ẹ pè pàdé àpérò bí kinní ṣe ń rí lọ sódì gbà tán bá fún gbogbo alákàámọ́ tán pátápátá kó tó di wípé a dìde kó tó di wípé a sọ̀rọ̀ ní gbogbo òfin tó wà lágbàáyé èmi ò ríbi tó wà lágbàáyé níbi tí òfin ti sọ wípé ẹ má dìfẹ́ǹdì ara yín tí wọ́n bá fẹ́ gbógun tì yín ọ̀dọ̀ tiwa yìí nìkan náà ni mo rí pé ẹni tó tún dìfẹ́ǹdì ara rẹ̀ abirú kí la wá kàn yìí abirú kí la kàn yìí tó jẹ́ wípé a ní agbára láti dìfẹ́ǹdì ara wa a ní kákan wàá fọwọ́ lẹ́rán kákáwọ́ pín ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbààgbà Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ pè pàdé àpérò ẹ má ṣe fi ẹ̀mí ọmọ Odùduwà play òṣèlú ẹ má fi ẹ̀mí ọmọ Odùduwà ẹ má fi ṣe olóṣèlú dé o àwọn òfin tí wọ́n ṣe olóṣèlú ń bẹ̀ yẹn o wọ́n ń tẹ̀síwájú ni gbogbo báwa ṣe ń lépa kọ́dá kó túbà kó túṣẹ kí ìlú ó tura kẹ́ni àwọn tí wọ́n àfojúsùn wọn ni pé àwọn fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa wọ́n ti gbìyànjú láti mú sẹ̀rí àwa gbogbo àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn Muslim gidi àwọn ẹlẹ́sìn àlàáfíà gidi tó jẹ́ wípé nílẹ̀ kóòtù òjire ni wọ́n wà wọ́n láwọn ọ̀fẹ́ lọ́dọ̀ mọ̀ pé wọ́n á fẹ́ lo sẹ̀rí àyẹn láti fi wọlé láti fi control wa láti fi gbalẹ̀ wa bẹ́ẹ̀ ṣe fún àwọn Haúsá òdodo ọ̀rọ̀ pọ́nbélé leléyìí àkókò ti tó láti sọ̀rọ̀ fúnra wa ẹ wo wọ́n dẹ̀mí ọba kan légbodò lọ́sẹ̀ tó kọjá gbogbo everybody sì dákẹ́ kò sí ẹni tó sọ̀rọ̀ kò sí pèpàdé pàjáwìrì láàrin àwọn ọba kò sí àwọn olóṣèlú kan ṣètò kan sáré foríkorí pé bó ṣe ń lọ yìí Ondo ló ń kàn sí wọ́n ń pariwo gọ́vnà tó wà ń bẹ̀ àwa gọ́vnà yòókù kí ló ṣe tá a fọwọ́sowọ́pọ̀ ibi tá a bá ti rí tí wọ́n ti ń dúró mẹ́nìkan tí wọ́n ti ń halẹ̀ mẹ́nìkan kí ló ṣe tá a fún wọn support. mo sọ ń jọ́ sí mo ní ètò ààbò ó kúrò ní ọ̀rọ̀ excuse me ó kúrò ní ọ̀rọ̀ ti ìjọba nìkan street by street ní ẹ gbọ́dọ̀ ní ètò ààbò tó mọ́yán lórí street by street olúkálùkù gbọ́dọ̀ tọ́jú àdúgbò rẹ̀ téèdé gbogbo ìgbèríko torí pé tá bá wo military tá bá wo police mélòó náà ni wọ́n nígbà bá pè wọ́n bí tá pè wọ́n bí tá pè wọ́n lọ́hùn ẹ sì wá rí wípé àwọn ará àríwá yìí àwọn náà ni a sọ wípé wọ́n bá ní òkè ká ní state police wọ́n láwọn ò fẹ́ ká má ní state police that is ká má dáàbò bora wa ókè ẹjẹ́ àṣẹ restructuring kólúkálukú ọmọ ibi tí ń lọ kọ́mọ ibi tí ń rè wọ́n láwọn ọ̀fẹ́ restructuring ókè èwo ni wọ́n wá fẹ́ nínú ẹ̀ which one èwo ni wọ́n fẹ́ nínú gbogbo nǹkan wọ̀nyí níbo ṣé òkè ṣáà wà á dúró á máa wòran náà ni ṣáà máa wòran ni láì mọ ibi tá à ń lọ ṣáà dúró á máa wòran ni láì dáàbò bora wa láì wá ojútùú sọ̀rọ̀ ètò ààbò èyí tó mọ́yán tí tó kù díẹ̀ káàtó yìí ọ̀rọ̀ mi leléyìí
tí a bá rí ẹni tí ó mọ nǹkan míì tá a tún lè ṣe tẹ́ ẹ fẹ́ contribute àyè sílẹ̀ sìn pàápàá jùlọ àwa tá a wà lórí TikTok àǹfààní wà fún wa láti sọ̀rọ̀ kí a ṣíra wa sílẹ̀. Ẹ káalẹ́ sà o, ẹ ṣé o, kí lorúkọ yín o? Emmanuel Ẹ káalẹ́ Emmanuel, ẹ ṣé pọ̀ sà. Àbí kí lẹ rí sí? Yes. Mo fẹ́ contribute. Ṣé rí issue tó wà nílẹ̀ èyí problem yẹn wọ́n ní amókun ẹrù ẹ wọ́ ó ní òkè lẹ́wọ̀ ẹ wò sàlẹ̀. Ṣé ibi tí ìrìn àjò yẹn ti wọ́ wá ó ti wọ́ tí kì í ṣe ní ẹ ti sọ tẹ́lẹ̀ pé wọ́n ti wọ́nà àti gba ẹ̀sìn wọlé tó ṣòro wọ́n ti wá ọ̀nà àti ṣe lóríṣiríṣi àti wọlé. Ṣé rí tó bá ní kí Nàìjíríà kó pín léni ilẹ̀ Yorùbá ní ebi máa pa jù. Tẹ bá nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé gbogbo nílẹ̀ Ìgbò at least mo lo iye ọdún díẹ̀ nílẹ̀ Ìgbò. Tán bá ní àwọn tó ní technology tó ṣe kinní jù àwọn Ìgbò ni. Tán bá ní wọ́n sọ̀rọ̀ àwọn welders àwọn agbórinmọ́rin tó dáa jù ní ìlú Nàìjíríà ilẹ̀ Ìgbò lẹ ti máa rí. Tẹ bá rá àwọn tó ń develop ara wọn ilẹ̀ Ìgbò ni majority wọn lè má lọ school o. Ṣé ẹ rí òṣèlú tí àwọn Haúsá wọ̀nyẹn ń ṣe òṣèlú ara wọn nìkan ni. Tẹ bá notice wọ́n mọ̀ọ́mọ̀ weaponize poverty ni tó jẹ́ pé wọn ò fààyè sílẹ̀ fún àwọn èèyàn wọn kan grow so àwọn olówó yẹn ló ń control wọn. Ẹ rí pé some of them ò lọ sí school ṣùgbọ́n àwọn olówó wọn yẹn náà fi ń try tán fi ń control wọn bọ́n ṣe ń control yẹn náà ń develop ọ̀dọ̀ wọn. Tẹ bá jókòó tẹ bá wò ọ̀nà tó dáa jù ní gbogbo Nàìjíríà ilẹ̀ Haúsá ilẹ̀ ti máa rí. Àwọn ló ní landmass tó pọ̀ jù ẹ lè drive more than how many kilometers tó jẹ́ ọ̀nà tó dáa jù ni. Ṣùgbọ́n ṣe rí nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni wá ṣe rí bí ò ṣe kò yẹn nǹkan tó ń kó bá Yorùbá lọ nìyẹn. So gbogbo tẹ́ bá wo àwọn states tó wà ní southern Nigeria tó wà ní south west ẹ rí i pé gbogbo àwọn ọba wọn yẹn níbi tó bá dé nílẹ̀ Yorùbá lénìí ọba tó fẹ́ máa lo Rolls Royce ló pọ̀ jù Rolls Royce tí ò ṣiṣẹ́ fún ọba tó fẹ́ máa lo mọ́tò tó fẹ́ máa lo ààfin ńlá tí ò ṣiṣẹ́ fún ló pọ̀ jù. So ibi tán dẹ̀ ti máa bẹ̀rẹ̀ ni pé kán máa tọrọ kiri. Ọba tó jáde tó ti ríta tó ti rí gbòòrò á ṣòro fún if I experience tán ní outside Nigeria wọn ò ní lè gbé wá sí domain wọn kán wá exercise ẹ̀. So ibi tó ti ṣe kinní nìyẹn. So ọgbọ́n àgbọ́njù yẹn tí àwa Yorùbá ti gbọ́n fúnra wa nǹkan tó ń kó bá wa nìyẹn. So gbogbo àwọn lọ́balọ́ba tẹ̀ ń pè ṣé ọba ní within Ondo state tán ti pa ọba kan ní last week yẹn ṣèbí wọ́n try ọba yẹn wọ́n yìnbọn sí títí tí ò wọlé làwọn yẹn fi fà jáde kúrò náà àfi tán fún ọ̀kan mọ́ lórí títí tó fi kú. Now ṣé wọ́n á sọ pé àwọn ọba ẹgbẹ́ tí ò tiẹ̀ jẹ́ first class ṣé wọn ò mọ̀ pé wọ́n pa ọba ara wọn níbẹ̀ yẹn ni. Wọ́n gbọ́ náà ṣe bí ibi tẹ́ ti máa rí wọn ni pé tí gómìnà bá ń bọ̀ lọ́la wọn á lọ pàdé gómìnà. Ṣé gómìnà tó bá ń sọ̀rọ̀ wá ní gómìnà ní chief secretary of the state kí ni response gómìnà fún nǹkan tó ṣẹlẹ̀ within the same state capital. Ìbí ọba ilé ló ti ṣẹlẹ̀ náà state capital dẹni government house síbi tó ti ṣẹlẹ̀ kò pé 1 hour drive now. So irú problem yẹn àwara wa láti fà fúnra wa àwọn èèyàn wọ ọ̀dẹ̀ rẹ́dí àti dojúkọ anything. So bí pé ìbẹ̀rù ti pọ̀ di ó létí ni pé ibi tí ọ̀rọ̀ yẹn ti máa bẹ̀rẹ̀ ó gbúdọ̀ bẹ̀rẹ̀ láàrin àdúgbò ó gbúdọ̀ bẹ̀rẹ̀ láti inú ilé kó ní kálukú máa kọ́ ọmọ ẹ̀. Ṣé rí problem táwa ti ní jù ọ̀làjú wa ló kó bá wa jù nílẹ̀ Yorùbá because àwa ló dẹ̀ kó làjú jù ọ̀làjú yẹn ibi tó kó bá wa dé òun ló pọ̀ jù. Tó bá ní àwọn olókàwé jù ní Nàìjíríà àwọn ilẹ̀ Yorùbá lẹ ti máa rí wọn. So
gbogbo professor gbogbo doctor tó wà lẹ́yìn kò sí ilé tí professor ẹ̀ tó transcend sí nǹkan tó dáa because oníkálukú náà máa wo rẹ̀ bígbà tó á lòun ti tán ni ìdẹ́ ìwà pé ká máa override ara wa ká máa shine ara wa òun ló pọ̀ jù nílẹ̀ Yorùbá so ló fi ṣòro because tó bá ti jẹ́nu ilé kan ní èèyàn kan ti dúró ó máa wá fẹ́ believe pé kóníkálukú máa worship òun ẹni yẹn náà á dẹ̀ máa wò pé èmi ò lè worship ẹ o lè lè professor láyè tí ẹbí lè má ní ju school sat èmi náà máa wọ́nà mo bí tèmi ṣe máa dáa so ibi tí oníkálukú alẹ́ mi pé ká máa ká ọwọ́ lérí ara wa ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn so oníkálukú gbúdọ̀ kọ́ ọmọ ẹ̀ láti inú ilé wá láti inú ẹbí pé òkè bọ́n ṣe ń hùwà rẹ o ìyẹn ó dẹ̀ máa wà fún bàbá tó mọ̀ pé ìwà tó ń wù tó bàbá tó bá níwà tó dáa ló máa push ìwà tó dáa sínú ọmọ ẹ̀ because tí ìwà bá dáa láti inú ilé wá wọ́n ní ọmọ tá a kọ́ ò ló máa gbélé tá a kọ́ tà òótọ́ ni kì í ṣòwe àtijọ́ ó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ dì sí i because kò sí ilé téèyàn kọ́ àfi ọmọ tó bá lẹ́kọ̀ọ́ ló máa wò pé òun ò fẹ́ kó gun bàbá òun parun èmi ò ní kíà kò tiẹ̀ ní wẹ̀yìn wò pé kí ló ṣẹlẹ̀ nílé bàbá òun tí bàbá ò tiẹ̀ sí mọ́ so bọ́rọ̀ ṣe rí nìyẹn ẹ máa wò ó sìn ṣé àwọn haúsá ni agent tó wá ń fowó kówó lé nílẹ̀ Yorùbá ni kì í ṣe haúsá náà. Tí a mọ ibi tèmi wá fẹ́ ká lọ toró ti kàn wá kú báyìí tó tá a bá tún ní ká máa wo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ogun ti wà lẹ́yìn ibodè báyìí ó ti wà lẹ́nu ibodè àwọn aráabí ti yí wa ká àwọn aráabí ti yí wa ká kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí òṣèlú ló sì ń bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú nísìn ọ̀rọ̀ báwọn ó ṣe táwọn ó ṣe sáàmì ńlọ́pọ̀lọpọ̀ ń wò bọ̀ pé wọ́n ti ń pa àwọn èèyàn káàkiri yẹn bẹ́ẹ̀ pé kò tí ì kan anybody ṣùgbọ́n tó kàn ló mọ̀ lákòókò yìí ẹni tó kàn ló mọ̀ lákòókò ókè òkan ṣẹlẹ̀ sí láàárọ̀ àbíjẹta náà ní Oǹdó yẹn kan náà ní wọlé wọ́n gbé woman kan lọ àtọmọ ẹ̀ báyìí sìn mo ì tí ì mọ ibi tí wọ́n gbé wọn gbà. ṣe rí problem tó wà lórí state yẹn ní problem tó wà ní pé àwọn pípù yẹn wọ́n ti wọlé through Kwara State mọ́ Kogi so kamaye ti wọ Kwara State tó ti wọ Kogi wọ́n ti wọ Ondo State nìyẹn because Àkókó ló súnmọ́ Kogi State àwọn Àkókó wọ̀nyẹn dẹ̀ tó wọ́n ti wọ Àkókó wọ́n bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn wọ́n ti dé Ọ̀wọ̀ títà fi d'Ákúrẹ́ bí wọ́n ti wà lọ́wọ́ yẹn ti pẹ́ because láti area Ọ̀gbẹ̀sẹ̀ sí Ọ̀wọ̀ lọ s'Àkókó yẹn ibi táwọn yẹn ti wà torí pé kò tí ì kàn wọ́n ni kò sọ́jọ́ tí oníkálukú ò ní jáde tó máa ṣọ́ra ẹ̀ ó ti yé yín pẹ̀lú tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ gọ́vùnà Akérédolú kọ́lọ́n fọ̀run kẹ tó fi agídí sí pé kán dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ṣé mọ̀ pé àwọn sẹ́ẹ̀tì Buhari yẹn ò fẹ́ gbà kí Àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ ẹ rí i pé of all the South West states Àmọ̀tẹ́kùn Ondo State ló sì dẹ̀pọ̀ sì lágbára tó dẹ̀ ṣe ṣiṣẹ́ takuntakun. pé báyẹn gan tí wọ́n ṣe àwẹ̀ tí wọ́n ń pè Màlàbí àbí nǹkan yẹn ń gbà yẹn. Màlámì ò fẹ́ kán ṣe ń gbà yẹn Màlámì kò rẹ́dì. ó ní rárá ẹ wá wà sí tiẹ̀ náà tó túbà nísìn ẹ wà sí rí ẹ̀ tó túbà nísìn. èyí nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo wọn mọ nǹkan tó ń ṣe ó ti yé yín tán bá ní àwọn Haúsá yẹn ò mọ nǹkan tó ń ṣe irọ́ ni Haúsá mọ nǹkan tó ń ṣe dẹ́ àwa fúnra wa la wá ń fún wọn láyè àti ṣerú nǹkan tó ń ṣe yẹn torí pé àwa fúnra wa wọ́n ti mọ̀ pé ẹ̀mí ìkónimọ́ra tí ilẹ̀ Yorùbá ní àtẹ̀mí títù yẹn òun náà ti fi wọlé sí wa lára dẹ́ wọ́n dẹ̀ ti mọ̀ pé ẹnu Yorùbá mọ̀jẹ̀mọ̀dàrú lọ̀rọ̀ wa nǹkan tó bá ti rí jẹ lénìí so ọ̀rọ̀ àti jẹ yẹn nǹkan kékeré náà máa fi ń tu Yorùbá lójú ó ti yé yín so. ètò ìwà wo sí ni wípé ṣé àádúró a máa wò báyìí náà ni àbá máa dúró pé àbọ̀yáǹgbò òṣèlú eléyìí bá kọjọ sáà yìí bá lọ tọ́lẹ̀ ti fẹ́ pa gbogbo èèyàn tán. kì í sọ̀rọ̀ òṣèlú. bó tẹ̀jọ́ náà kẹ́bìnì wọn ní àwọn èèyàn náà lọ sáà wà bẹ́ẹ̀ wọ́n ti pa bí ọgbọ̀n èèyàn. kì í sọ̀rọ̀ òṣèlú. àgbò kan ní wọ́n tún mú ní Ìbàdàn. àwa fúnra wa la máa dúró tá a máa ṣe ẹ̀ṣọ́ fúnra wa tí ò bá ti wọ́n mọ̀ pé ibi tí Sunday Igboho gbọ́rọ̀ lọ nígbà tó bẹ̀rẹ̀ tiẹ̀ yẹn pé kò ní gbà wọn Fúlàní ní ẹ láyè òun náà ṣe lọ sílé ẹ̀ tán lọ balẹ̀ ẹ̀jẹ̀ yẹn àwọn Fúlàní fúnra wọn sọ pé wọ́n ní wọn ò bẹ̀rù sójà wọn ò bẹ̀rù ọlọ́pàá pé Sunday Igboho náà bẹ̀rù wọ́n dẹ̀ mọ̀ pé ibi tí Igboho bá ti dúró
ọ̀rọ̀ ẹnu ẹ̀ lásán ti tó bẹ́ẹ̀. ok nígbà tá a rí bẹ́ẹ̀ yẹn kí ló ṣe tí gbogbo south west tá a kúkú parapọ̀ bóyá àwọn OPC wa ni o àwọn ọ̀dọ́ wa ni o kàn mobilize wọn irú ẹni tí wọ́n bẹ̀rù yẹn kàn pé òkè wọ́ yá síwájú wọn o kó ń dẹ sọ fún wọn pé ẹ lọ ẹ wo gbogbo tó ń ṣẹlẹ̀ ní. bàbá kò séyàn nísìnyí kò séyàn tó lè ṣe kò séyàn tó lè ṣe. wọ́n kọ̀wé sí àwọn ìlú wọ́n dẹ̀ mú iṣẹ́ ṣe mọ̀ ibi tí àyè gbà wọ́n dé sìn tí wọ́n bá rí ìyàwó ẹnìkan tó bá fáìn wọ́n á sọ fún un pé ìyàwó ẹ̀yìn àwọn fẹ́ kó fi ránṣẹ́ ibi tí àyè gbà wọ́n dé sìn nìyẹn o. àní wọn lísì tán fi ní lè ṣe ni pé àwọn tó ń control ìlú nísìnyí ni àwọn olóṣèlú ò bó ṣe fẹ́ ìmọ̀tara ẹni nìkan lolóṣèlú wà ókè máa sọ fún yín ẹ wo ibi tí Sunday Igboho ti bẹ̀rẹ̀ ṣe é pé ọ̀rọ̀ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìbàràpá di Sunday Igboho ṣe jáde pé èèyàn kan wá láti Germany ó wá kọ́lé epo dálé iṣẹ́ lẹ̀ wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ ṣe oríṣiríṣi wọ́n bà oko wọn dẹ̀ ṣe pé ibi tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn tó wá di pé ó lọ ṣùgbọ́n Malabi láyé Buhari wọ́n ti wọ́n pé tí bọ̀bọ́ ìbá ń lọ àyè ò ní gbà wọ́n ṣẹlẹ̀ pé tí ìbá ṣe ọba Ládọjà tó ṣẹ̀ lọ bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Tinubu tí wọ́n fi pardon Ìgbòho tí Ìgbòho ṣe wọlé ó possible kí Ìgbòho wà lẹ́ni òdì títí ọjọ́ ayé ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tó fi padà dé yìí pẹ̀lú nǹkan tó ń ṣe fún yẹn mi ò ní tàn yín ara àwọn ọmọ Yorùbá náà máa ní tẹ́ bá ti gbé Ìgbòho yìí ẹnu gbogbo àwọn tó ń pariwo ó máa dákẹ́ ẹ rí i pé láyé ìgbà tí Ìgbòho ti jáde oríṣiríṣi militants ti ń dìde wọ́n ti ń dìde from different states tí wọ́n ti ń jáde tí wọ́n ti ní ọmọ Oòduà ṣùgbọ́n bí Ìgbòho ṣe wà nísìnyí Ìgbòho lè jáde ó kàn lè máa dúró kó kàn máa sọ̀rọ̀ kò lè jáde láàrin ọ̀ràn pé o ò ní gbà kí Fúlàní wọlé mọ́ because tó bá ti dé àwọn. ó tó ná sáà rí àwọn akọni nílùú wa nílẹ̀ wa mọ́ ni. kì í ṣe pé kò sí ókè Oòduà tẹ́ ń sọ yẹn ẹni tó jọ̀gá Oòduà ṣé kì í ṣe Gani Adams ni ṣé Gani Adams tó ń fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá ṣé pẹ̀lú ọ̀pá àṣẹ tó ń gbé kiri bí ọ̀pá afọ́jú ẹ̀ ló fẹ́ lọ fi dáwọ́ Fúlàní. bọ́ tẹ́ bá wo complain yẹn ẹni yẹn náà o ó sọ wípé táwọn ọba síwájú òun fẹ́ àtìlẹ́yìn pé tó gbogbo ọba rèé o gómìnà rèé o ẹ tì ń lẹ́yìn o tòun ò kàn fẹ́ dé ojú ogun kó wá rí i pé kò sí ẹ̀yàn kankan lẹ́yìn òun ṣàdẹ̀ mọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ́ sọ wọ́n ní ìjà Yorùbá ṣòro gbè. ó ṣòro gbè ókè ṣọ́ọ̀ní ìfẹ́ ọmọ ẹgbẹ́ ṣọ́ọ̀ní ìfẹ́ ọmọ ni ṣọ́ọ̀ní ìfẹ́ ọmọ ẹgbẹ́ security wà nílẹ̀ Yorùbá ni ṣé ọba Ọ̀yọ́ tó ṣẹ̀ débẹ̀ tó ń bá àwọn ọba ẹgbẹ́ ìjà ṣé kò mọ̀ pé security wà ní Ọ̀yọ́ state ní Ìbàràpá axis ni ọba Ọ̀wọ̀ ṣé kò mọ̀ pé wọ́n wá sọ́wọ́ wá gbéyàn lọ́dọ̀ ni àwọn ọlọ́ba ìlú tó tóbi ni mò ń sọ yẹn náà àbí ṣé ọba Gandhi tó wà ní Ògbómọ̀ṣọ́ mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ni gbogbo wọn náà mọ̀ ṣùgbọ́n oníkálukú nǹkan tó máa jẹ́ kóníkálukú jẹ kò ní jọ gbọ́n wọn ò lè pèpàdé lọ́ba báyìí lórí security gbogbo wọn kọ́ ló máa yọjú bẹ́ẹ̀ tó máa sọ pé gọ́vnà kan bọ̀ àbí president bọ̀ gbogbo wọn lẹ́rí tó máa lọ line up lórí títì tá a fẹ́ welcome ẹ̀ so gbogbo àwọn ṣẹ́rí lọ́wọ́ tá a wà yìí àwọn ọba wọn ti wọ ẹgbẹ́ òṣèlú ó ti yé yín àwọn ọba ti wọ ẹgbẹ́ òṣèlú. mọ̀ wípé now even gan àlè báwọn ọba wí ìdí ni wípé nísìnyí nígbà tó ṣèlú ti dé a ti dín agbára ọba kù kódà local chairman ó ní àṣẹ lórí ọba kan ò lè kú òní láì jẹ́ pé ó pàṣẹ lọ́wọ́ chairman lọ́dún tó kọ̀ gbọ́. àwọn ló ń sọ sálárì fún un. so kálukú kẹ̀dẹ̀rẹ́ náà ló ń dáàbò bo sálárì ẹ̀ tó pé àjẹmọ́nu tòun náà tó ń fi jẹun lélẹ́yìn kọ́nà ìjẹmọ́tò dí. now tá a bá wá wo àwọn tó ń jìyà ìjù àwọn aráàlú ni àwọn èèyàn ìlú ni kí ni tí àwọn èèyàn ìlú gan lè ṣe láti dáàbò bo ara wọn. oníkálukú ló máa dáàbò bora ẹ̀ oníkálukú ló máa dáàbò bora ẹ̀ torí ẹni tó bá sọ pé ààbò wà lọ́wọ́ ọlọ́pàá àbí ó wà lọ́wọ́ ìjọba ó ń tanra ẹ̀ ni mọyì àwọn èèyàn tí wọ́n ti pa ní Kwara State ṣé gọ́vnà sọ compensation fẹ́yàn kankan àbí gọ́vnà gan mọyì èèyàn tó ń ti pa ní Kwara State nìkan mọyì àwọn èèyàn tó ń pa ní Kogi State. bàbá tó wà wò pé káwọn aráàlú dáàbò bora wọn yìí ìlú tá a wà kì í ṣe ìlú tí èèyàn ti lè ní àǹfààní pé òun náà fẹ́ máa lo jágàmù pé kó náà fi dáàbò bora òun irú ìlú ibi tá a wà yìí èèyàn ní àǹfààní ẹ̀ láti pé tó mo fẹ́ lọ
tó bá ti wo information pé kinní ni kò sí pé ìwọ náà wàá rà àwọn adẹ̀ fún ọ oríṣiríṣi tó bẹ́ẹ̀ bá ni fẹ́ bó ṣe fẹ́ sí ni bẹ́ẹ̀ ni street tí mo wà sí bẹ́ẹ̀ kan bá jáde sí tó ṣe wọ́nà oríṣiríṣi jágàmù ni wọ́n gbé jáde bẹ́ẹ̀ oríṣiríṣi ni ọ̀pá ló mọ jáde so ó á ṣòro fún èèyàn kan láti dédé threatening tàbí láti dédé kọ ìwé sírú àdúgbò ìpè tó à ń bọ̀ wá yọ yín lẹ́nu yàtọ̀ sí yẹn nìkan lásán pé wọ́n ṣe kinní yẹn ẹ̀rí ọlọ́pàá gbogbo àdúgbò ni wọ́n mọ parade káàkiri tọ̀sán tòru even just one a little thing like this. ṣe mọ̀ pé ìjọba wọn nílùú tá a wà yìí tọ́ bá ti ṣe àgbékalẹ̀ kan wọ́n máa ṣe òfin tó máa support àgbékalẹ̀ yẹn bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni nàìjíríà àwọn tó ń ṣòfin yẹn àwọn náà ló tún máa rú òfin yẹn ó máa ṣòro nílùú tá a wà yìí kẹ́mọ sẹ́nítọ̀ tó ń rìn kiri because gbogbo oníkálukú lọ́kàn ẹ̀ balẹ̀ táwọn lè dẹ́yàn kankan mọ̀ bẹ́ẹ̀ ní nàìjíríà bẹ́ẹ̀ ni tí sẹ́nítọ̀ kan bá ń bọ̀ sí escort tá a ti ṣáájú wọ́n á ti jẹ́ kọ́mọ̀ ìpọ́gà kan ń bọ̀ so gbogbo àwọn tó ṣòfin náà ń rú òfin so mo fi sọ pé tẹ bá dúró de àwọn senators àbí house of rep pé wọ́n fẹ́ pàṣẹ police state police ó máa ṣòro eléyìí tí wọ́n sì gbé kalẹ̀ lórí àmọ̀tẹ́kùn lásán tí ìbá ṣe pé gómìnà kan yarí gómìnà mákindé àti akérèdọ́lù àwọn méjèèjì yẹn tán yarí tán fi bẹ̀rẹ̀ àmọ̀tẹ́kùn nílẹ̀ yorùbá ṣebí àwọn gómìnà lagos state gómìnà ogun state wọn kò fẹ́ support yẹ náà wọn support yẹ so ìgbà tí wọn ríṣẹ́ táwọn pípù yẹn ń ṣe lára wọn ṣe wà bẹ́ẹ̀ kí ló fà tí à support yẹ ṣe bọ́rọ̀ òṣèlú yìí náà ni. òṣèlú ni ok ṣé ṣe òṣèlú ó wà more important ju ẹ̀mí ènìyàn lọ ni ẹ̀mí àwọn aráàlú tẹ́ fẹ́ ṣàkóso lé lórí lọ. mo máa sọ fún yín pé olóṣèlú ní nàìjíríà ìmọ̀tara ẹni nìkan ni a kọ́kọ́ ronú tara ẹ̀ kó tó ronú àwọn tí tara ẹ̀ kó tó ronú ìdílé ẹ̀ gan kó ronú tara ẹ̀. ok ká má rìn jìnnà irú former governor Rivers State Wike tó ní kálukú ń pariwo ẹ̀ lẹ́yìn ṣóò nìkan ni mínísítà tó wà ní gọ́ọ̀mẹ̀ntì Tinubu ni ṣe mọ̀ pé tí ì bá ṣe pé Tinubu support ẹ̀ bó ṣe lọ bá governor state ẹ̀ jà ṣe rí pé tí Tinubu bá sọ pé ọ̀gbẹ́ni dákẹ́ mọ̀ pé kò ní lè lọ kó bá state ẹ̀ jà kó bá governor state ẹ̀ rí i pé nínú gbogbo ìjà tó ń ṣe kiri yẹn ṣé kán lè develop Rivers State ló ń jàjà ẹ fún nǹkan tó ń sọ ni pé structure tó ń ti ní sílẹ̀ pé òun fẹ́ kó pàdé torí pé ó wá 2031 láti di vice president ibi tí àfojúsùn tiẹ̀ wà nìyẹn àti ìwọ 2027 2021 ó ti ń ka ọdún mẹ́rin míì sílẹ̀ pé gómìnà tán bá gba gómìnà láàyè pé ó máa ba political career àwọn jẹ́ so ibi tẹ́ ti máa mọ̀ pé àwọn olóṣèlú Nàìjíríà ìrònú wọn bọ́n ṣe máa ń ronú sí ó yàtọ̀ sí taráàlú so ẹni tó fẹ́ fi ìgbésí ayé lé lọ́wọ́ pé kó dáàbò bò ẹ́ tí ò ronú improvement tiẹ̀ tó jẹ́ pé ọjọ́ ọ̀la títí àti tọmọ ẹ̀ ló máa wò so kò sí nǹkan tó fẹ́ ṣe. bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ yẹn mo tí mo ronú ni pé òṣèlú Nàìjíríà ṣòro ṣe o. ó ṣòro ṣe. ṣe rí bàbá wa Tinubu ó yẹ ká kórìíyàn kù torí pé a fẹ́ tẹ́ àwọn ará nọ́ọ̀tì lọ́rùn a fẹ́ tẹ́ gúúsù lọ́rùn a dẹ̀ fẹ́ tẹ́ àwọn ará Yorùbá lọ́rùn kò dẹ̀ sí bó ṣe fẹ́ tẹ́ kan lọ́rùn tí ò ní àfẹ́ tẹ̀ kejì because n táwọn nọ́ọ̀tì fẹ́ sìn ó yàtọ̀ sí ti wẹ́sì fẹ́. ṣe rí ok tí ì bá ṣe ṣàmì pé tí Tinubu ò bá sọpọ́ọ̀tì Buhari ò ní di president reason tí Tinubu ṣe sọpọ́ọ̀tì Buhari ni pé tí Buhari bá ti ṣe tán òun ló kàn nǹkan tó fi sọ Tinubu is the first Nigerian president is the first Nigerian president tí ò ní godfather tó jẹ́ pé òun fúnra ẹ̀ ló sponsor ẹ̀ tí ò ṣe pé àwọn èèyàn dáwó fún ṣe báwọn èèyàn ló sì dáwó fún Buhari fi di president ṣe báwọn èèyàn ló dáwó fún Ọbásanjọ́ fi di president ṣe báwọn èèyàn ló gbé Jonathan Abiyado Adébẹ̀ bẹ́ẹ̀ Tinubu is the first Nigerian president tí ò sí èèyàn tó dáwó fún so ibi tó ti máa ṣòro fún ẹ̀rí kọ̀tẹ́ntì ò ní bàbá ní nígbàdàn ọkọ̀ kẹ́ni pé láti dé ipò sìn lọ́tẹ́ bá wo foundation wọn náà gbogbo wọn náà ní aláfẹ̀yìntì o ṣe àpégbà kan náà wà ní AD àwọn bàbá Abraham Adesanya ṣe wà ní tẹmọ̀ kan wà ń bẹ̀ àṣẹ gbogbo àwọn bàbá àṣàlẹ̀ nìyẹn
ìgbà tí ẹ̀ náà bá dé táwọn náà dé lẹ́bùn gbogbo kan tẹ́ àwọn tó lọ́kọ́ gbogbo tẹ́ àwọn tó tó jẹ́ ládàá. bàbá àṣàlẹ̀ yẹn gbogbo ẹ àwọn tó jẹ́ bàbá àṣàlẹ̀ yẹn èèyàn kan ló sponsor wọn débẹ̀ kì í ṣe pé wọ́n lówó ẹ̀ náà ṣe é pé bẹ́ẹ̀ ni nígbà tí Abraham Desoya jẹ́ gómìnà àbí tó jẹ́ leader AD ad ìgbà ẹni Tinubu náà di gómìnà Lagos State tó wà ní under bẹ́ẹ̀ AD ni tẹ bá notice ẹ wá rí pé gbogbo àwọn Adéfarati gbogbo àwọn Lam Adésínà gbogbo àwọn jáde mọ gómìnà Ogun State tẹ́ mọ nǹkan táwọn ológun bá bàbá dé Abraham Adesanya fà ń gbà yẹn. Ah? so reason ẹ mọ̀ pé reason Tinubu yìí ló ń jẹ́ financial backbone nàdẹ́kò gbà yẹn táwọn Abraham Desoya tán so òun náà kì í ṣe yes pé ibi tó bára ẹ̀ délé nìyí ó pẹ́ tó ti rìnrìn àjò yẹn ti pẹ́ náà ó ti yẹ yín ó pẹ́ tó ti ìyẹn ló rìnrìn náà ṣe àjò ń fi ọgbọ́n ni àwọn náà ṣe ń fi ọgbọ́n ṣe pé ìdí of táwọn course ti ń lé bọ̀ káwọn má fi wàdùwàdù yí dànù. bẹ́ẹ̀ nǹkan tí màá wá sọ fún yín ni pé pẹ̀lú pé wọ́n fọgbọ́n lè bọ̀ wọ́n fọgbọ́n lè bọ̀ yẹn kò sí olóṣèlú Nàìjíríà ibi tórúkọ ẹ máa ti wọ̀wé ni pé orúkọ mi wà bẹ́ẹ̀ pé mo jẹ́ olórí orílẹ̀-èdè yìí ẹ ti understand tó bá fìyàn kan sí pé kó jẹ́ olórí orílẹ̀-èdè fún 24 hours títí ayé kò lè tó ṣùgbọ́n torí tó bá tiẹ̀ máa ok jẹ́ lórí mo fẹ́ security béèrè béèrè kan kí yes sir bàbá wa Tinubu kí wọ́n lọ kán wọlé 2027 sí kán lù wọ 2031 àbí kí wọ́n pè bẹ́ẹ̀ ni é. Ǹjẹ́ ẹ tún wá rò pé kinní yẹn kó tó tún bọ́ sí ọwọ́ ìran Yorùbá kí ni èròǹgbà kí lẹ rò pé kí lẹ rò yìí pé kinní yóò ṣe rọrùn sí. ó dẹ̀ yan ọdún mẹ́jọ míì lẹ́yìn 2021 yẹn kó tó lè dọ́dọ̀ ìfọ̀ kò lè dọ́dọ̀ Yorùbá àwọn Ẹ- Ìgbò àwọn ọmọ Ìgbò ló máa torí ṣe fún torí reason ẹnìkan sọ tí ara àìwà àwọn Fúlàní sọ ńgbà kan wọ́n ní ibi tí wọ́n kórìíra bàbá wa ìdè wọ́n ní àwọn amẹ́sọ̀ pé ìran Yorùbá ò débẹ̀ mọ́. màá sọ reason tó fi sọ bẹ́ẹ̀ fún yín tẹ́ bá wo Nàìjíríà dáadáa àwọn wo ló ń ṣe bureau de change Haúsá ló ń ṣe bureau de change tó ń change dọ́là náà àbí Yes. ẹ mọ̀ pé kò sí bọ́n ṣe fẹ́ ṣe láàrin ọdún ó máa ṣòro fún Haúsá àti stay outside government Nàìjíríà for 4 years ìjà ilẹ̀ rí tó ń bẹ̀rẹ̀ lórí Malami lọ sórí El-Rufai lẹ́yìn ọdún mẹ́rin tí Haúsá ò bá sí lórí oyè ẹkọ́nọ́mì wọn ti kú nìyẹn òun ni reason tẹ́ fi ní gbogbo wọn tó fi ń support ara wọn pé kí Tinubu má wọlé second term yẹn torí òkè tẹ́ bá jókòó tẹ́ bá dàbújá lẹ́nu àwọn ọmọ official dress tẹ́ máa wò lábújá ní bàbá rìgá àwọn Haúsá wọ̀nyẹn náà ẹ rí i pé majority àwọn tó èmi wà ní tiẹ̀ gbàdúrà kí bàbá wa Tinubu kan wọlé ẹlẹ́ẹ̀kejì yìí. bẹ́ẹ̀ ni Èmi tó bá gbàdúrà wọlé tó torí ṣe rí àwọn Saudana ẹ jẹ́ sọ kan fún yín àwa Saudana ló ń tún ẹkọ́nọ́mì Nàìjíríà ṣe àwa Haúsá yẹn ọmọ náwó ni wọ́n màá sọ fún yín ẹ wáyé ìgbà tó bá sanjọ́ débẹ̀ lọ́dún mẹ́jọ tó bá sanjọ́ lò ṣe é pé gbogbo parastatals gbogbo kíní tó dálẹ̀ àwọn EFCC ICPC bẹ́ẹ̀ ni ó dà sí lòdì ní. tó náà ń lòdì sí i lẹ́yìn ìgbà tó kúrò mẹ́ ìjẹ́mọ̀ pé Ọbásanjọ́ ra turbine náà fi ń ṣe power generation nígbà tá ní generator ni ó ra six different power plants ní Nàìjíríà ìgbà tí Yar'Adua débẹ̀ wọn ó yẹ kán ṣí kọ̀ǹténà yẹn wọn ò dá kọ̀ǹténà yẹn tẹ títí bá tó dẹ̀ fi tún kú rántí bàbá san gbèsè ńgbà yẹn o ó ó san clear gbèsè gbogbo dáadáa gbèsè kí ó gbèsè san yẹn lè lọ gbèsè ló ṣe mú òkòjọ ìwà là wá sínú gọ́ọ̀mẹ̀ntì ẹ̀gbá yẹn. ìzírò kìíní ló fi hand over tí wọ́n write off gbogbo gbèsè tí Nàìjíríà jẹ kọ́básanjọ́ tó kúrò bẹ̀ tó fi ìgbà tí Yar'Adua débẹ̀ ṣebí Yar'Adua sì tún bẹ́tà ìgbà tí Jonathan Yar'Adua débẹ̀ ti bẹ́tà ó sì bẹ́tà even ìgbà tí Jonathan débẹ̀ ó sì bẹ́tà a sì rí ráìsì ó sì àbí bẹ́tà 7,000 5,000 bẹ́ẹ̀ nígbà tí àwọn ọmọ Haúsá tún débẹ̀ tí Buhari tẹ́ ẹ mọ̀ débẹ̀ pé ìgbà tí Buhari ṣe rí ìgbà tí Buhari débẹ̀ níṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ rò pé nítorí pé mistake tá a bóyá ṣe ṣe ni pé à ń fojú ìgbà tóun àti ìdí àgbọn tí wọ́n ìdí ṣiṣẹ́ àgbọn ńgbà yẹn ìdí àgbọn ìdí àgbọn ló dẹ̀ gbà ṣiṣẹ́ yẹn yẹn Buhari ò ìdí ṣe àgbọn ló kankan ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ìgbà ni tí Buhari débẹ̀ ṣe rí ibi tó pa wá dé nígbà tá a ẹ padà jẹ́ rí 100 years sẹ́yìn. ẹ mọ̀ pé ìgbà tí Buhari débẹ̀ ìbẹ̀lẹ̀ ti máa rí àwọn Abba Kyari tó jẹ́ chief of staff ìbẹ̀rẹ̀ náà ti rírú àwọn Malami ṣebí Malami tó tákàn rọ owó Malami tó àwọn kan wà rọ lẹ̀ owó tó tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ yìí charge and bail lawyer ní Malami
kó tó di pé Buhari mú wa àwọn lọ́ọ̀yà tá ní àwọn ọlọ́pàá búyàn kan lágọ̀ọ́ ọlọ́pàá lọ bá mi gbàálẹ̀ irú iṣẹ́ tí Malami ń ṣe ní Kebbi State nìyẹn bẹ́ẹ̀ tó tẹ bá pé dẹ̀ ṣàkíyèsí tẹ bá ṣàkíyèsí bí Jonathan tó gbéjọba lẹ̀ wọ́n ti ń ṣẹ́gun àwọn Boko Haram torí àwọn yẹn ti lọ of gba course àwọn ará àtàwá tí gbà tí Buhari débẹ̀ yìí lórí káwọn yẹn kan sáàkì wọn pé kán máa lọ ìyẹn ìgbà ìgbà yẹn yẹn ní náà pè bàbá wọ́n wa Lai ìgbà yẹn náà Muhammed fi sọ wípé they have been technically defeated they have been ara technically àwọn tí defeated ara àwọn tó kó òun bá ṣẹ̀ṣẹ̀ wá ara àwọn tó announce kó bá pé gbogbo Nàìjíríà àwọn Fúlàní gbogbo àgbẹ̀ máa wọlé bọ̀ gbogbo ṣe mọ̀ pé àwọn ibi tó tí kó bá Nàìjíríà lẹ dárúkọ yẹn Lai Muhammed yẹn ara àwọn tó kó bá Nàìjíríà nìyẹn irú wọn yẹn náà ń jókòó torí àti jẹ oúnjẹ ajẹ ìbánú wọn tó ń jẹ náà fi ń sọ pé Buhari bí ò tiẹ̀ ní certificate tó bá tiẹ̀ jẹ́ NEPA bill ni ó ti tó fún àti di president ṣé ó lè jáde ńsìn kó a máa sọ pé Buhari ẹ mọ̀ òun náà máa ká sókè pé gọ́ọ̀mẹ̀ntì ló láṣẹ gbà yẹn ṣèbí torí jẹ́rí tó ní kálukú tó má ti dórí ipò yẹn kò sí bọ́n ṣe máa ṣe o ipò yẹn máa wọ̀n lórí tó jẹ́ pé wọ́n ní lè ronú dáadáa tó jẹ́ pé tara wọn nìkan ló máa rò tìbáyé ìgbà yẹn ni ọmọ Lai Muhammed ti ń di chairman local government ní Lagos State ẹ ti understand ṣèbí ayé ìgbà yẹn bẹ́ẹ̀ tó ni kálukú ti fọmọ ẹyin tí mi ókè tiẹ̀ wá tílẹ̀ fẹ́ ọba kárò ni pé torí gbogbo tó ń kó èmi lọ́kàn sìn tẹ̀rí bí ẹ̀mí ènìyàn ṣe ń ṣòfò yẹn kì í dùn mọ́ èmi nínú pàápàá jùlọ gbogbo àgbègbè àwọn Kwara nǹkan kan wọ̀nyẹn kí ni tó wà urgent láti ṣe tí a lè fún ìjọba lámọ̀ràn àbáwọn àgbààgbà la lè fún wọn lámọ̀ràn pé ìgbésẹ̀ báyìí ni kẹ́ ẹ gbé o kí àlá torí àwọn èèyàn tí wọ́n pa èèyàn ni wọ́n èèyàn ni àwọn ọmọ wọn ìyá wa ni ó wọ́n. ẹ wo fídíò àwọn tó wá pààyàn ní church ní Kwara State yẹn ẹ rí pé ẹ rí ìyá àgbàlagbà tó wọlé tó jáde nínú fídíò yẹn ṣe rí bẹ́ẹ̀ gómìnà lè sọ pé ò ní information pé wọ́n ń yabọ̀ pé wọ́n ń wọlé bẹ́ẹ̀ kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé because as chief security officer ó máa ní security situation ó máa ní security report lọ́wọ́ tó máa ní information pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ìgbà tó gbọ́ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ lágbègbè yẹn irú ìgbésẹ̀ wo ló gbé ó mọ ṣe sọ lẹ́ẹ̀kan ẹ pé oníkálukú ló máa kọ́ dáàbò bo rẹ̀ fúnra rẹ̀ kó tó di pé ìjọba máa lóun rántí. ṣé mọ̀ pé ìbéèrè kan wà tí wọn ò tí ì dáhùn sí dísìsìn nígbà tí àwọn ọmọ skul tí wọ́n lọ kó láìpẹ́ yìí ní sometime bẹ́ẹ̀ni last year wọ́n ní àwọn military sọ wọn tẹ́lẹ̀ suddenly ni wọ́n sọ pé kán withdraw wọn pé kán máa bọ̀ wọ́n nígbà wọ́n wá tó béèrè ń pé withdraw ta military lẹni yẹn tó fún wọn láṣẹ pé kí wọ́n dàárọ̀ kúrò èkó bẹ́ẹ̀ dàárọ̀ kò èkó sẹ́ni tó ti séyàn dáhùn tó question yẹn ó ti ta parí lẹni kò tó séyàn fún tó wọn lè dáhùn láṣẹ. yẹn tẹ̀bẹ́yàn kan ló fún wọn láṣẹ pé kán kúrò tí ò dẹ̀ pé wọ́n náà sígbà tán ní kán kúrò yẹn nígbà táwọn yẹn ya wọlé. Àti pé ìgbà tí wọ́n kọ́kọ́ lọ attack wọn ní Kwara yẹn náà ṣe mọ̀ pé ó kọ̀la ẹ̀ báyìí wọ́n ní ẹnìkan ọ̀dà wípé gbogbo àtàwọn vigilante ń lò kán gba gbogbo ẹ̀ wá wọ́n fẹ́ bá wọn sáfìsì ẹ̀ tí wọ́n fi rẹ́ndà wọn harmless tí wọ́n fi lè ṣe nǹkan kan. tẹ́ bá jókòó tẹ́ bá mọ́nítọ̀ ẹ̀sà ẹ rí i pé láàrin ìgbà tí wọ́n yọ defence minister yìí tó kúrò as chief of army staff ní wàhálà àwọn pípù yìí agbébọn yẹn tó wọ Kwara tó pọ̀ gan bẹ́ẹ̀ mídélè tó ń tún change ẹ̀ ariwo yẹn ti dínkù sí i so automatically nígbà tó wá ní wọ́n lo opportunity pé ok ọ̀gbẹ́ni mọ̀ púpọ̀ nínú wa so eléyìí tó tún wá burú jù ni pé majority àwọn tó wà ní government náà sponsor àwọn ará bí yẹn torí ẹ̀ ìyẹn ni wípé kí gọ́ọ̀mẹ̀ntì gan kí wọ́n wo within bí wọ́n bá máa ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí à ní fura sí tí ó yọ̀rọ̀ lára military ni o lára police ni o lára ìjọba gangan ni o tí wọ́n ń gbẹ̀bọ̀dé fún ìjọba tó yẹ pé iṣẹ́ tíjọba ń ṣe wọn ò jẹ́ kó farahàn. ok ẹ máa wo Gumi. wọ́n kó àwọn equipment kan wọlé wọ́n ra àwọn equipment wọlé wọn ò jẹ́ kí kinní yẹn yọ àìpẹ́ la gbọ́ pé àwọn kan wọ́n tún gba equipment lọ́wọ́ àwọn kan. ok ẹ jẹ́ sọ nǹkan fún yín sí i tó bá jẹ́lẹ̀ Yorùbá ní irú Gumi yẹn ti wà tó ti ń sọ̀rọ̀ ṣẹ̀mẹ̀ pé ẹni ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ Zara kan ti gbé kó ti wà látìmọ́lé sí i tí ìbá ṣègbà táwọn American military forces wá sí Nàìjíríà
tó ń lọ arrest Gúnmílẹ̀ ṣe gbọ́rọ̀ ẹ̀ náà mọ́ sí ṣe mọ̀ pé bó ṣe wà yẹn ọmọ ẹ̀ lieutenant colonel ní nínú Nàìjíríà Army ọmọ bíbí inú ẹ̀ tó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ so ibi tí lieutenant colonel bá wà nínú Nàìjíríà Army ó ní information náà tó máa wà lọ́wọ́ ẹ̀ information tó máa dọ́wọ́ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ok kí wọ́n mọ̀ sọ fún bàbá yìí bàbá yìí náà dẹ̀ ti jẹ́ military rí. bẹ́ẹ̀ni ẹ wo olú brigadier Uba tó ń pa yẹn ṣebí èèyàn kan ló júwe location ẹ̀ kó tó di pọ́n lọ pa ní Nàìjíríà kọ́ máa sọ pé wọ́n pa army general ìyẹn náà tán ni. ẹ ti understand so ṣe rí ibi tí problem yẹn pọ̀ jù sí ni pé ṣe rí àwọn tó ní repentant terrorist láyé Buhari yẹn tó ní wọ́n rehabilitate tó ń kó padà sí army yẹn kò sí àwọn ẹ mọ̀ ọ̀gá pé wọn bàbá tó wa ti náà bẹ̀rẹ̀. bàbá wa náà wọ́n náà tún dá àwọn 117 kan sí láàrin ọ̀sẹ̀ yìí tó lọ yìí ẹ̀yin pé wọ́n tú wọn tí lẹ̀ wọ́n ṣe pé repentant wọ́n kàn tú wọn lẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá dá wọn padà sínú sójà bí bọ́n ṣe wọn ò kó láyé wọn padà Buhari sí yẹn àmì ẹ̀ wọn kó wa then reason nìyẹn tẹ́ bá jókòó tẹ́ bá wò all every military formations ní Nàìjíríà sì náà ti change kúrò lọ́wọ́ Haúsá tó ti di ìsára kan jẹ́ Ìgbò àbí kan jẹ́ Yorùbá because òun ló fi jẹ́ pé àti plan coup àbí kí coup succeed ní Nàìjíríà sí àṣòro torí pé majority àwọn tó wà ń bẹ̀ wọ́n ń ṣe Haúsá bẹ́ẹ̀ tó bá jáyé Haúsá wọ̀nyẹn ni wọ́n á ti gbá Buhari jáde àbí wọ́n á mo ti wá gbá fẹ́ Tinubu. béèrè mo fẹ́ béèrè ìbéèrè kan kí lẹ̀yin rò wípé ó lè fòpin sí gbogbo ìṣòro yìí ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń pé tá a bá pín á fòpin sí ìṣòro yìí àwọn kan ń pé tá a bá restructure á fòpin sí ìṣòro yìí àwọn kan sì sọ wípé no one Nàìjíríà yìí náà ni ká máa bá lọ wípé tó bá yá ìṣòro yẹn ó tán àti wípé Rárá ká gbìyànjú ṣe rí ká máa jà restructuring yẹn lè ṣe díẹ̀ yìí tá a bá pín ibi tó ti máa wọ́ọ̀sì jù nìyẹn because tá a bá pín ó ti ṣó pé ogun la máa fi gbogbo ọjọ́ ayé wọn jà ó tọ̀ bẹ́ẹ̀ nìyẹn because tá a bá ní apín sìn àwọn tó wà ní Haúsá ilẹ̀ Haúsá wọn á sì fẹ́ máa kó àwọn èèyàn wa lẹ́rú because wọ́n ní ojú kòkòrò sí nǹkan tí ì ṣe tiwọn ṣé ẹ mọ̀ pé ẹ̀rù bà wọ́n ti wé pa máa pín ní láyé Buhari tán lọ discover oil ní Bauchi state pé kán lọ bẹ̀rẹ̀ oil exploration ṣé ẹ mọ̀ pé ẹ̀rù pé bẹ́ẹ̀ a máa pín náà ti dórí level tán ti ń sọ pé North East Development Commission ṣé ẹ pé Niger Delta dọ́ní tẹ́lẹ̀ láyé Buhari wọ́n ti ṣe wọ́n ti pàṣẹ wọ́n ti ní gbogbo àwọn ilẹ̀ Haúsá yẹn wọ́n ti ní North East Development Commission ìjẹ́mẹ̀ pé owó tó wá láti wí South yìí náà fi develop North ó ti yẹ yìí so tọ́ bá ní a máa pín irọ́ ni ogun ló sì máa wà bẹ́ẹ̀ because wọ́n sì máa bá ṣùgbọ́n tẹ bá wò ó tá a bá pín yẹn ṣe mọ̀ pé oníkálùkù ó ní àṣẹ lórí ẹnu bọ́dà ẹ̀ ṣe mọ̀ pé Ghana díẹ̀ náà ló fi ju gbogbo Èkó lọ ẹbẹ̀ ni àdẹ̀gbọ́ wípé wọ́n déédéé lọ àtàkì wọn because wọ́n ní autonomy láti dáàbò bora wọn láì ṣe wípé ẹnìkan sọ fún wọn wípé ẹni tẹ́ mú yẹn fílẹ̀ o àbí òye yín. ṣe rí àwọn olóṣèlú tó wà lọ́dọ̀ wa ìwọ̀n ní fẹ́ jẹ́ kó pín reason tó ń fi ní jẹ́ kó pín ni pé torí nǹkan tó máa jẹ náà ní fi yí ká pín mọ̀dùmọ́dù ìjọba tí wọ́n ń jẹ. ok ẹ jẹ́ sọ nǹkan fún yín ṣe mọ̀ pé nígbà tí Tinubu wọlé ló sọ pé òun yọ sọ́sídì kúrò ìbídélé gbogbo savings tán náà rí lórí sọ́sídì yẹn òun ló transfer sí states tó ń fi ní tí allocation different states fi high tí state fi lówó púpọ̀ sí now ẹ wá béèrè lọ́wọ́ àwọn gọ́vnà tí tán ti gba allocation wọn sìn láti bí ọdún mẹ́ta tán ti débẹ̀ tí Tinubu ti débẹ̀ kí náà fi owó yẹn ṣe ibi tí wọ́n ti nígbà kó pé nìyẹn wọ́n pọn láàrin ó easy fún gọ́vnà ẹ mọ̀ tí èmi fẹ́ tó bá yẹ pé restructuring yẹn la fẹ́ ṣe gẹ́gẹ́ bí opinion tèmi o ó wù mí pé kí wọ́n ṣe restructuring yẹn kó kán ṣe pin pátápátá débi wípé kò sí ẹnìkan tí ó gba ìjọba tí ó dá kínní yẹn rú kò sí ẹnìkan tí ó dìbò fún tí ó dá kínní yẹn rú and bẹ́ẹ̀ ṣe lè ṣe leléyìí each region bí gbogbo south west region ni o àwọn eastern region ni o àwọn middle belt ni o kí wọ́n fún olúkálùkù ní autonomous láti ní regional police apart from state police kán dẹ̀ ní regional army tó
fẹ́ pé kò sí ẹnìkan ò kàn lè dédé dúró láti sentencing kókó military kó lé àwọn kan á máa lu kíní kan pé àwọn ti gbàjọba by the time tí region eléyìí bá máa donate títọ̀ máa donate wọ́n á mú ẹni yẹn wọ́n á mú ìyẹn kúrò ń bẹ̀ àbí òye yín so ó ti á yé jẹ́ mi. kí orílẹ̀-èdè yẹn sì lè wà dẹ̀ oníkálùkù á dẹ̀ lè ṣe ìjọba rẹ̀ ṣe wọ́n á lè ṣe ètò ṣe rí president tó ní strong political will ló máa lè ṣerú nǹkan tẹ́ ẹ sọ yẹn ó ti yé yín because ó máa tẹ́ẹ̀kì ẹni tí ó ní ọkàn tó lẹ́mi ọlọ́run tó dẹ̀ fẹ́ ṣe nǹkan tí ì ṣe pé èèyàn tó kọ̀ jó lóṣèlú ó ti yé yín ọ̀tọ̀lẹ̀ àwọn tó jó lóṣèlú ọ̀tọ̀lẹ̀ àwọn tó rẹ́dí àti ṣèlú ó ti yé yín. inú gbogbo olóṣèlú tá a tiẹ̀ wá rí pé ó wà nílẹ̀ ìsìn gan tá lẹni táwa tún tẹ́ tó rí pé eléyìí kójú wọn yàtọ̀ sí bàbá wa tó wà bẹ́ẹ̀ ìsìn tó kójú wọn tó lè sọ wípé. bàbá mi ò tí ì rí abẹni tí ò tí ì ṣe kankan irú ẹni tí ò tí ì ṣe kankan ni irú Peter Obi tí ò tí ì ṣe president rí yẹn tó lò fẹ́ di president ẹ mọ̀ pé ọ̀rọ̀ dùn àti sọ ṣùgbọ́n tí ọba dójú agbami àti ṣiṣẹ́ gbẹ̀ẹ́ lọ́mọ ọmọ ẹ pé ọ̀rọ̀ ló ń sọ kò síṣẹ́ ń bẹ̀. dáa pé bàbá tó wà ń bẹ̀ gan náà wọ́n máa fojú wọn rí nǹkan. wọ́n jọ ń fojú ara wọn rí nǹkan ni. èmi làwọn kan dìde dáná fẹ́ gbàjọba yẹn sìn. ok jèbí torí pé kò pé wọn náà ṣe ni wọ́n fẹ́ gbàjọba ó ti yé yín ṣàmẹ pé tí Buhari bá wà láyé tí Buhari ò tí ì kú ká ní pé Buhari ò tí ì ṣaláìsí kó wà láyé ọwọ́ ò ní tó mú Màlàmí yẹn o wọn ò ní lè gbé Màlàmí rárá ẹ̀bẹ̀ torí pé ó ti kú ṣàmẹ pé torí irú owó tí ìyàwó Buhari kó pamọ́ yẹn ń sìn ìyàwó president tó lówó tó àfi irú Rẹ̀mí Tinubu ló tún máa lówó bí ìyàwó Buhari yẹn ó ti yé yín so ẹni ká ní pé Buhari wà láyé gbogbo àwọn tó ń jọ ṣe kinní wọ̀nyẹn wọn ní lẹ́nu ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé bọ́ ṣe wà yẹn wọ́n ti ṣẹra wọn ok ṣé ẹ rò pé tí Buhari bá wà láyé irú Emefiele tó ń gbé kiri yẹn ṣé ẹ rò pé wọ́n máa gbé ni wọn ò ní gbé ẹnu kan ní Buhari àwọn yẹn náà mọ̀ ọ̀rọ̀ owó gan o. nígbà tí wọ́n jẹ́ central bank governor tó wá lóun fẹ́ di president ẹwà ní ilé ibi tí wọ́n ti ń so oúnjẹ ó wá ń sọ fún ẹ pé èmi ló máa ní company mi tó máa supply yín lóúnjẹ pé kò sí bẹ́ẹ̀ yìí fẹ́ ṣe ẹ ti understand automatically ẹ ti mọ̀ pé nǹkan tó máa fi so oúnjẹ ẹ ti wà lápò ẹ ó ti wà lọ́wọ́ ẹ already so kò dẹ̀ sí àwọn tó fẹ́ yẹ lọ́wọ́ wò tí Buhari bá wà láyé lébi ọwọ́ ní ti àwọn people yẹn so mo ṣe sọ́lá ẹ̀kan yẹn àfi kí ilé kọ̀ọ̀kan kán bẹ̀ sí bójútó ara wọn tóníkálukú bá ti ń bójútó ara ẹ̀ tóníkálukú bá ti ń bójútó ọmọ ẹ̀ ibi tó ti máa lọ díẹ̀díẹ̀ nìyẹn oníkálukú á ti máa yẹ á wá ṣòro fún èèyàn kan àti máa bí ní question because tóníkálukú ò bá bójútó ara ẹ̀ ok ẹ máa wò ó sí èèyàn fọmọ sí boarding school èèyàn fi ọmọ sí boarding school kò lọ wò ó dẹ̀ lọ́mọ wà ní school ó dẹ̀ bílíì pé àwọn school authority máa take care security àwọn ọmọ. ibi tó le dé ń sìn ẹ̀rù ń ba kó wá gan láti lọ fọmọ sí boarding sìn. sẹ́wọ̀n pé àwọn ibìkan wà ń sìn tí wọ́n ti ìkọ́sẹ̀lẹ̀ tí sáàdì Kwara yẹn náà lọ́sẹ̀ ṣẹlẹ̀ àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n wọnú school wọ́n dẹ̀ mú principal wọ́n dẹ̀ sáyẹn lókàlùkù nìsín wọ́n ní ti ilé ìwé yẹn pa ohun tí èmi ń wá ni wípé kí ni solution àbí sákàn máa wò báyìí tí wọ́n bá pa gbogbo yẹn tó dára bí yẹn ní program o àwọn àròkọ ni wọ́n kọ́kọ́ fẹ́ gbà kán máa settle down síbẹ̀ pé ìgbà tí wọ́n bá máa báyìí wọ́n dẹ̀ ń yí gbogbo ìlú ká ibi tí ojú wọn wà jù ní south west yìí tọ́lọ́ lọ́n kẹwàá south west wọ́n dẹ̀ ti yí inú gbó wa ká a dẹ̀ fọwọ́ lẹ́rán à ń wò àwọn àgbẹ̀ wọn ò lè lọ sóko mọ́ ìdí ẹ̀ ní nǹkan ṣe wọ́n ṣẹ́rí tí ọba yẹn pé àwọn àgbẹ̀ lè dáko ni èyí táwọn èèyàn ń pariwo lákòókò ìjọba òṣèlú wa yìí wọn kò sẹ́ni tí ó pariwo ebi because wọn ò lè lọ dáko wọn ò lè lọ gbin iṣu wọn ò lè lọ gbin gẹ́ kí ni immediate solution tá a lè ṣe ní ìsinyìí tí yóò tiẹ̀ bá wa flush gbogbo àwọn agbésùnmọ̀mí kúrò nínú igbó ìyẹn ni kókó. mo sì wà lórí ọ̀rọ̀ pé kí ìdílé kọ̀ọ̀kan kan bójútó ra wọn sẹ́ẹ̀ mo sì wà lórí ọ̀rọ̀ yẹn because kì í ṣe pé gọ́ọ̀mẹ̀ntì ò lówó àti ra drones kì í ṣe pé gọ́ọ̀mẹ̀ntì ò lówó àti dá
monitoring center sílẹ̀ náà kí ló fẹ́ ná gọ́ọ̀mẹ̀ntì gbogbo security allowance tí àwọn gọ́ọ̀nà gbé pamọ́ yẹn wọn ò ní ná ju security vote oṣù méjì tó máa fi ṣe center tá à ń sọ yìí tó bá ra drones tó jẹ́ pé wọ́n ní monitoring center tí ó wà nílé kan àwọn drones yẹn tó ń pàkiri tó ń lò kì í ṣe pé ọmọ máa tẹ̀lé wọn tó ń fi monitor movement ibi forest wa tó ń fi monitor border town tó wà ok ṣé nǹkan tó ń monitor láti border Èkìtì state àti Ondo state eléyìí tó ń monitor láti Ondo state àti Ọ̀yọ́ state tí state kankan ní south west tó ń retí gómìnà wọn tó ń monitor bẹ́ẹ̀ tó ń mọ movement yìí ṣàbẹ̀ ẹgbẹ́ tó wá ti yá tó wá ti mọ̀ pé wọ́n monitor wọn tó ń mọ ibi tó wà tó ń mọ location wọn information á lè dọ́dọ̀ àwọn agbófinró pé àwọn báyìí ibi báyìí náà wà àwọn báyìí ibi báyìí náà wà ṣùgbọ́n kì í ṣe pé gọ́ọ̀mẹ̀ntì ò lówó ẹ̀ ṣùgbọ́n àwọn tó wà lórí ìjọba yẹn wọn ò rẹ́dí àti ṣe torí owó tó máa wọ àpò ní nǹkan tí ò dẹ̀ yé wọn ni pé owó tó máa wọ àpò wọn yẹn ó sì máa wọ àpò wọn lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n wọn ò ní ròdù. ẹbí ni káwọn victim wa ṣe ń sìn because aráàlú àwọn ló ń jìyà ẹ̀ now tẹ̀sọ yìí pé ìdílé kọ̀ọ̀kan kó mójútó rẹ̀ ó níbi tí ìdílé kọ̀ọ̀kan lágbára dé ìdílé kọ̀ọ̀kan ò lágbára láti lọ ra ọ̀pá bí Jagamu ń sìn pé kóun fi dìbẹ́ǹdì ara òun wọn ò lè lọ láì sí àṣẹ ìjọba ń bẹ̀ bí ìdílé kan bá lọ sí tó pé òun lágbára láti ra drone kóun máa fi ṣe kinní wọn bá sọ ìjọba lè tán ké ìdílé ò lágbára àti ra drone kò lówó ẹ̀ ìdílé tó bá lò ṣẹ́rí lọ́dọ̀ wa lọ́dọ̀ wa náà là ń wo gbogbo yẹn bẹ́ẹ̀ mo ní ààrẹ èèyàn kan nílùú yìí tẹ́ pé kíni òun gan fúnra rẹ̀ ó ní drone 4 ẹnìkan ṣoṣo tí ìjà ìṣe pé bóyá lówó gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tá a kà fún. ṣe rí drone tẹ́ni yẹn nìyẹn drone tó ń fi cover tó ń fi ṣe fídíò lẹ́lẹ̀ máa sọ yẹn ó ti yé yín bẹ́ẹ̀ ó jókòó ó ṣe fídíò nínú pati drone tí mò ń sọ tó jẹ́ pé èèyàn lè jókòó kó mọ́nítọ̀ kó rìn láti irú Ondo state sí Èkìtì state yẹn kó fi wo bọ́dà Àkúrẹ́ sí Adó Èkìtì irú nǹkan tá à ń sọ yẹn tó lè jẹ́ pọ́n dẹ̀ máa mọ́nítọ̀ ẹ̀ tó lè jẹ́ monitoring center bí ó wà ní government house ó ti yé yín kì í ṣe pé àwọn state government yẹn ò lè ṣe kí dẹ̀ ṣe pé wọn ò lówó ẹ̀ ṣùgbọ́n ìrònú. ṣẹ́rí mo rántí àkókò kan nígbà táwọn olè dápọ̀ rẹpẹtẹ tó di kó ní ṣùgbọ́n ẹ̀mú gbé pàdé yìí so gbogbo wa gbogbo bá lé everybody ó jáde lóòdù a máa ṣe vigilante a máa ṣe vigilante fúnra wa ṣẹgẹtì èmi náà máa mú kí ló ṣe àwọn kìíní ṣé wọ́n fẹ́ drag to push ṣé ìṣepá ara bí wọ́n ti fẹ́ cut off kìíní ìjà rẹ̀ yẹn ní kan power tap. Anybody tó bá wà ń bẹ̀ bá wa power tap o wọ́n ti flag wa lóríṣiríṣi wọn ò fẹ́ ká sòótọ́ mọ́ anyway wọ́n bá cut off á tún wọlé padà so irú àkókò yẹn tó bá yẹ pé àwọn ará àdúgbò gan jáde sẹ́ẹ̀rì táwọn ará bíi ìbádé pẹ̀lú kẹ̀kẹ́ wọn kálukú ọ̀fọ̀n dàgbé ni o torí pé kò sí irinṣẹ́ tí ní mo fi sọ wípé ìjọba tí à ń ṣe agbára tí ìjọba ní pọ̀ ìyẹn làwọn ará bíi yẹn náà ṣe ń dúró láti from year tí wọ́n yẹn débi ìjọba tó fún wọn ní agbára yìí ìgbà tí a ṣẹ́gun wọn ní 18 something yẹn aláǹfààní láti pera wa kábíyèsí bí ẹsùn wọn bí o kìnnì kan despite pé lákòókò gbà yẹn ilẹ̀ Yorùbá ń bára wọn jà lákòókò tí mo ṣe research lórí agbára àwọn bàbá wa àwọn agbára àtijọ́ náà lò gbà yẹn. ṣùgbọ́n tí gbogbo wọn péjọpọ̀ sí Ìkòyí lákòókò wọn yẹn wọ́n dojú ìjà kan àwọn ará bí yẹn wọ́n dẹ̀ mú wọn balẹ̀ wọ́n ṣẹ́gun wọn ṣùgbọ́n ní ìsìn bá bá ṣe bẹ́ẹ̀ ìjọba kò military wa ni of course pé ta ló ní kẹ́ lé wọn tẹmọ ìgbà yẹn a lè sọ wípé àfẹ́rí kankan tó jẹ́ traces wọn ní àdúgbò wa wọ́n á sá lọ ṣùgbọ́n ní ìsìn kò ṣeé ṣe torí ìjọba tó wà ń ta the system of government ta tó ń rúlu wa lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ni rísì tẹ́ fi sọ pé kò ṣeé ṣe ẹ̀mẹ́ pé torí pé àwọn olóṣèlú yẹn wọ́n ronú aráàlú nǹkan tó máa jẹ́ náà ronú. even ọba gan abẹ́ chairman ló wà náà ọba láṣẹ ni nígbà tí sẹ́mà ló kú gọ́ọ̀mẹ̀ bá ń sanwó fún. tó ṣe ọ̀dọ́rí ìbálẹ̀ ẹni tó jẹ́ ẹnìkan orú oògùn tó wù kó ní ẹ̀wù kábíyèsí tán pa yẹn ṣé kò gbìyànjú tó ní. alẹ́ ní méje ní ẹnu dàbọ̀ bò lẹ́ẹ̀kan ṣoṣo tó ní káwọn ọmọ àwọn kan di aṣọ òun mú wọ́n di aṣọ ẹ̀mú kò wọlé wọ́n wọ́ lọ
tán dẹ̀ fi lọ fọ nírin lórí kò sí anything from anywhere láti ṣé láti dìde. gómìnà ṣé gómìnà Ondo state tí sọ̀rọ̀ ń pa ẹni yẹn báyìí wọn ò sọ náà. àgbọn kankan kò sẹ́ni tó make statement. àní àwọn ọ̀pá ilé ibi àgọ́ ibi tó ti lọ tó àwọn ti pa ọba yẹn kò pé 1 hour drive sí government house ok sẹ́ẹ̀. ṣé bí kálukú ó ṣe mọ wá wò tí ò ní sẹ́ni tí ó sọ̀rọ̀ nìyẹn tí wọ́n bá ti pa alágbájá wọn pa nù o. ó bá tiẹ̀ lọ nìyẹn àbí ó ti torí parí chapter torí kò tiẹ̀ yé láyé mi mọ́ ni báyìí o ó ti kò parí yé mi mọ́ chapter báyìí tiẹ̀ o. kọ́lọ̀ ṣàánú Hàn? wa kọ́lọ̀ ẹ wo ṣàánú wa ó ti dé ọlá ó ti dé chapter tiẹ̀. ọlọ́run ràn wá lọ́wọ́ orí àwọn ará bíi flag àmì bóyá kéèyàn ra fòpin ẹ̀ kò sí síbí wàhálà gbogbo alright tá à ń wí ni wípé ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbààgbà ẹ má sùn o ọmọ Yorùbá ẹ má sùn o ẹ má sùn o ní ilé sí ilé àdúgbò sí àdúgbò street by street ẹ ṣèpàdé nítorí bá kan á ọ gbọ́dọ̀ kan bí ni o bí nǹkan kan bá bẹ́ẹ̀ ń lọ níbì kan bó jẹ́ kólúkálùkù ní wíṣù ńlé bẹ́ẹ̀ bá ń gbúrò ẹsẹ̀ lọ́nà tí ò ṣe kinní gbogbo tí tó bá wà tá lúkálùkù ní agbára bọ́jẹ́ gili bọ́jẹ́ kinní kan òkúta lẹ́ni ni so kólúkálùkù kò sí òfin tó ní kéèyàn mọ́ defend ara ẹ̀ ní gbogbo àgbáyé kò sí òfin náà ní ìlú tá a wà yìí bẹ́ẹ̀ ni tẹ́gẹ́tì mi ẹni tó wá bẹ́ẹ̀ bá ni wa ń bùbá ntójú ẹ̀ bá rí kó fi ṣe tara ẹ̀ ní ntójú ẹ̀ bá rí ó wá bá ẹ ní bùbá ẹ̀ ajá tó bá wọlé tẹkùn fẹ̀jẹ̀ wẹ̀ ni ó fẹ́ torí jẹ́ wà díẹ̀ ní ẹ̀yin ní àwọn CDA ẹ ṣèpàdé ẹ sì lẹ́ẹ̀tì security gbogbo ọ̀nà ntẹ́ bá fi lè support tẹ bóyá bá pé ń ká dá máa rotate kójú vigilante ojú lalákàn fi sọ́rí so Olúwa ràn wá lọ́wọ́ o ẹ èmi ṣe á mọ̀ sàn wípé gbogbo ẹ ṣé o brother Emmanuel God bless you sir wọ́n ní gbogbo ẹja tí ń bẹ nínú omi ẹ gbàdúrà kó mi ọmọ gbẹ gbogbo ọ̀kàsà tí ń bẹ lálẹ́ odò ẹ gbàdúrà kó dùn ọmọ fà torí tí omi bá gbẹ tàbí tí odò bá sì fà àtẹjà ọ̀kàsà ni ó fara gbá ń bẹ o ọbẹ̀ ní ń bẹ lórí iná tí iná ń gbárùkùrùkù tọbẹ̀ bí ìkòkò bá fọ́ tí ọbẹ̀ sì dànù ojú iná ní orí mọ̀ bó o ẹ̀yin tẹ́ wà lókè tẹ́ bá pé kọ̀ọ̀kan yín ìkòkò ọbẹ̀ yìí ò gbọ́dọ̀ fọ́ tó bá ifọ́ yọkàn yín yọkàrà alẹ́ yọkàrà oko ẹ má jẹ́ ká wá di àkókò tó jẹ́ wípé ìkòkò ọbẹ̀ fọ́ kó tó di pa àmọ́ sáré kìtìkìtì káàkiri àwọn ọ̀tá ti yí wa ká o Ọlọ́run á gbà wá o àlàáfíà ọjọba ńlẹ̀ wa o ire o. kò lè ọmọ aláàfin.